èmi ò mọ tí mo ń sọkọ àtìyàwó mi o. ẹ wàá bi mí pé kí n mórí o. ṣebí ṣe ni mò ń rìn gbèrègbèrè lórí ayélujára. níbẹ̀ ni mo ti rí ìtàn kékeré tí mo fẹ́ sọ yìí o. bàbá yìí ló pè, ló bá lóun àtìyàwó òun àwọn ti kọra àwọn lẹ̀. èmi tí ń tòótọ́ kì í ṣe wípé akọra wálẹ̀ lọ́rùn ẹnu lásán o. àwọn bá débi wípé wọ́n ń gbéra wọn relé ẹjọ́ inú ọkọ àtìyàwó tó sì ń di wípé wọ́n ń jáwèé fúnra wọn. ẹ wá mọ ohun tó jẹ́ ìyàlẹ́nu jù. mo lérò pé lẹ́yìn ìgbà tán jáwèé fúnra wọn tán níyàwó ní ìpèníjà ojú làwọn èèyàn bá sọ lọ náà bá sọ bọ̀ wípé ọkọ òun ló fi kàn án. sóyè báyìí náà ẹ̀sìn ẹ wá mọ kí tí ẹ wá ṣèyún gan ni mò ń lọ. bí ó ṣe wípé ọkọ tó ti kọ ìyàwó lóòótọ́ ló bímọ fún un tí wọ́n sọ wípé àwọn ẹbí ìyàwó òun ò tiẹ̀ jẹ́ kóun ó mọ ibi tí wọ́n gbé ìyàwó lọ láti rèé tọ́jú rẹ̀. olóòtú ètò wa ń bi wípé ń bẹ́ẹ̀ ti kọra yín bí wọn ò bá fẹ́ kẹ́ ẹ mọ ibi tán gbé lọ yín ò ṣe nǹkan kan tẹ́ ẹ tá ti béèrè rẹ̀ ó ti ṣe kókó. ẹ wá mọ tó jẹ́ paríparí rẹ̀ tó yà mí lẹ́nu jù ni bàbá ẹ̀ bá béèrè wípé ǹjẹ́ mi àtìyàwó mi lè padà fẹ́ra ṣé tá a bá tún padà fẹ́ra ń kọ́ àbí irú ìmọ̀ràn wo lẹ lè gbà mẹ́. ìyún ló wá jẹ́ nǹkan tó yà mí lẹ́nu wípé ń gbẹ́ ẹ mọ̀ pé ìfẹ́ sì wà láàrin yín kí lẹ̀ ń dara yín láàmú fún. èyí tẹ́ ìfúnra yín ní kẹ́ ẹ ṣe gáfárà fúnra yín bóyá ọdún kan ọdún méjì tẹ́ ẹ fi wò wípé òkè jí aṣẹ́tù nǹkan tí ká parí tí ń bẹ láàrin wa gẹ́gẹ́ bí ìjà bóyá ẹ sì ti súra yín ni wípé òkè ìwọ lọ fún ọdún kan ìwọ lọ fún ọdún méjì nígbà tá a bá parí ọdún méjì jí a sì wò bóyá àfẹ́ sí bẹ́ẹ̀ àbífẹ́ wa ti sáko lọ. ẹ ti gbọ̀n ẹ ti lọ sí kinní ẹ ti rè jáwèé fúnra yín àlíálíkùá ẹ sì fẹ́ràn ara yín. èmi ò mọ tí mò ń sẹ́yìn o. ṣé ẹ wá rí ibi tí ń mọ́rọ̀ lọ gan-an ní pàtó òun rèé o. èyí là fi máa ń gbẹ ẹ̀yin tẹ́ ẹ bá jẹ́ second wife nímọ̀ràn wípé níwọ̀n ìgbà tí ọkọ rẹ̀ bá ti fẹ́ yàwó rí yálà wọ́n ti kọra wọn lẹ̀ ní ti òfin ni yálà wọn ò tiẹ̀ bá gbéyàwó wọn débi òfin dípòdípò wọn ò fi òfin tú wọn ká wípé ọ̀rọ̀ ẹnu lásán náà ni bóyá yìgì náà so ni bóyá wọ́n kàn ṣe ìdáná lásán iná fi kó délé ara wọn tán sì ti fẹnu sọ wípé a fẹ́ra wa mọ́ ìyàwó náà rèé ló ti di gbádé agbọ̀n rẹ̀ ló ti kú òun lé ọkọ níwọ náà wò wípé ọdẹ ìwọ nìkan ni kì í ṣèwọ nìkan o. mọ̀ tanra rẹ̀ ọkú mọ̀pálájì kí ò ní í tàn o. níwọ̀n ìgbà tí ìyàwó tí ọkọ rẹ̀ bá kọ́kọ́ fẹ́ ń bẹ lórí èèpẹ̀ wò gbà mí gbọ́ probability pé yóò padà wá ó sì wá o. ibi wọn náà ráwọn ìyá wa ẹlòmíì ò tún ti lọ ilé ọkọ mi yóò ti ṣàbíyamọ ń bẹ yóò tún lóun di gbádàgbọ̀ndé sílé ọkọ àárọ̀ wọn ó sì tún tẹ́wọ́ gbà so ti yé báyìí ní ẹ̀sìn. so wá rí wọ tó bá jẹ́ wípé ọba ti ń fọkàn sí gẹ́gẹ́ bí mo ṣe sọ wípé méjì ní alọ́wọ́ ọkọ o ó lè dọ̀la àṣàkẹ́ ní ìsìn kíyàlé rẹ̀ ó dé ọ̀ lè ní ṣòro má jẹ́ ń tàn ọ́ toró ọ ti fọkàn sí pọ̀ ọ níyàálé. sọ wá rí wọ tó jẹ́ pé ọ múra kankan wípé èmi nìkan ni irú rẹ ní ìpayà ló lè padà pa o nígbà tí ìyáálé bá padà dé kò yé báyìí ní ẹ̀sìn. ẹ wá worú story tí mo kọ́kọ́ sọ ìyún ìtàn tí mo kọ́kọ́ sọ ṣáájú kìí ṣe àrọ́bá o so ti yé báyìí ní ẹ̀sìn ìtàn èèyàn tó sì fẹnu ara rẹ̀ sọ ni so ti yé báyìí ní ẹ̀sìn tí mo kọ́kọ́ sọ ṣáájú. ẹ wá worú bàbá nǹkan kó ti fẹ́ yàwó kan ní ẹ̀sìn ìyàwó òun ò ní mọ̀ wípé ìfẹ́ rẹ̀ sì wà lọ́dọ̀ ọ̀fẹ́ rẹ̀ àárọ̀ torí hàn yáálé òun ní fi ọkọ àárọ̀ mọ́ jẹ́ ń tán take it or leave it. bákan nǹkan kan ṣẹlẹ̀ ló fi délẹ̀ kejì ló fi délẹ̀ kẹta sórí ìyàwó tí í ṣe ìyàwó condition tó jẹ́ second third wife wàláì wọn ò tó nǹkan ìyàwó condition ló pọ̀ jù nù wọn tanra rẹ̀. Alájìkẹ́rì iná ẹ bá like comment ẹ share ó dàbọ̀.